Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Àti bí Ifá láti máa ń yọ ètùtù pé a fẹ́ ṣe ètùtù fún lágbájá ẹnìkan wà ní inú àìsàn bó wà ní ìlú òyìnbó tá a bá ti gbé Ifá ìkalẹ̀ tá a bá ti sọ pé ẹbọ tí Ifá ètùtù tí Ifá yàn ní tá a ti lè ṣètùtù yìí tẹ́ni náà bá wà ní ìlú òyìnbó ètùtù yẹn á dọ́dọ̀ rẹ̀ torí pé atẹ́gùn ni ètùtù ń bá ṣiṣẹ́. Ó dáa ká ní Ifá. Ifá ṣe pàtàkì. Ifá dẹ̀ jẹ́ àṣà ọ̀kan lára àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n ti ń lò nígbà wáṣẹ̀ nígbà tí ò tí ì sí ẹ̀sìn mọ̀dàrúmọ̀dàpọ̀ léèlé tí a pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nísìn tí èèyàn ó bá jẹ ọba ìlú Ifá yìí ni wọ́n á fi tọ́ sọ́nà Ifá yìí ni wọ́n á fi béèrè fún pé ǹjẹ́ lágbájá ló yẹ kó jọba ni àbó ńkọ́ Ifá yìí ni ó tọ́ a sọ́nà pé lágbájá yìí ni ọba mú òun nílùú ó fi tùbà tìlú ó fi tùṣẹ́ tìlú tí òfin ní sí mọ̀dàrúmọ̀dàpọ̀. Láyé ìsìn tí wọn ò lo Ifá mọ́ ni ló ṣẹ̀ṣẹ̀ di pé ọba gọ́fúnà ní fi yàn án síbẹ̀ owó ni wọ́n fi ń jẹ́. Ní ayé àwọn baba ńlá wa Ifá yìí ni wọ́n ń lò òun làwa ń lò títí dìsìn láti fi tún ti ọ̀pọ̀lọpọ̀ ṣe. Ifá jẹ́ atórí ẹni tí ò sunwọ̀n ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe nǹkan tá à ń pè ní ìkìn Ifá nìyí.